ọba àwọn ọba ìlú tí wọ́n jẹ́ lórí ilẹ̀ bàbá wa kábíyèsí àgbà ní ọ̀sàtì tó jẹ́ kí fún ọlọ́run ló gbé ọdún nínú wọ́n fi àsìkò yìí bí ọlọ́run fún gbogbo ọmọ Ṣakí àti bàbá wa kábíyèsí àgbà nílùú Pàkó àwọn náà fi àsìkò yìí bí ọlọ́run fún ìlú wọn wọ́n láwọn fẹ́ kí lọ àwọn kọ́dà bíi ìlú Mẹ́kà wọ́n láwọn fẹ́ kí lọ àwọn kọ́dà bíi Mẹ̀dínà wọ́n ní gbogbo tọ́lọ̀ ń kó fáwọn lórí ire nílùú kálukú wọ́n láwọn fẹ́ kọ́ mọ́ dá sí gbogbo adájọ́ ọmọ Ṣakí àtàdájọ́ ọmọ Ìpàkó ohun tí ń jẹ́ àpadà sí ọlọ́mọdé ó ti bá a dára àwọn bàbá wa yìí fi ipò ọlá lẹ̀ wọ́n á tẹríba fún ọlọ́run gbogbo lẹ́yìn náà bá ń ṣe láyé ọlọ́jọ́ ọmọ tẹríba fún ẹ̀yin ní ọba tẹ bá lé àfà ẹ̀bá lé alágbára ẹ̀bá lé ẹ̀yin náà wá sásábí ọlọ́run tó bá lé ìdókè ọba tó ṣe yín lọ́ba tó lè tẹríba nínú Islam fàṣìkò yín lẹ̀ fún ọlọ́run àpadà sí ọlọ́run tó dé báyìí àsìkò yín ọlọ́jọ́ kò ní ọmọ ọ̀dà àsìkò yín ọlọ́run jọ ọmọ lágbára ọ̀rẹ́ tí lówó kọ́mọ lówó sí ẹni tó jálágbára kọ́mọ jálágbára sí ọ̀rẹ́ tó jó nígbà kọ́mọ ní mímọ̀ sí láwọn ọdún tí kámọ́ ní pòfẹ́sọ̀ láwọn ọdún tí kámọ́ ní mínísítà láwọn ọdún tí kámọ́ ní dókítọ̀ láwọn ọdún tí kámọ́ láwọn èèyàn ńláńlá صلى الله عليه وسلم أرسل القرآن على جبل ناريته قاسيا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة والرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون والله الخالق العباد المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض wọ́n tó wò mí wọ́n dẹ̀ mọ́ tọrọ oríire ayé oríire ọ̀run kọ́lọ́run kó ṣe é fún ọ mọ́ rora rẹ pin mọ́ pin tí ẹ ti tẹ́nu ayé wọ́n máa ti ń wo fídíò yìí lọ́gbà tẹ̀sùbà mú kọ́ ọmọ ṣe àṣàlátù kọ́ ọmọ sọ pé Allahumma salli ala sayyidina Muhammad wa ala ali Muhammad kama sallaita ala sayyidina Ibrahim wa ala ali Ibrahim wa barik ala Muhammad wa ala ali Muhammad kama barakta وصليت وسلمت على سيدنا إبراهيم في العالمين إنك حميد مجيد mo fọlá sọ́jẹ̀dá níbi àwọn máa tọrọ fọlá yìí tọrọ oríire tó ti rò pé ó lè kí wọn láyé oríire ní ọkẹ́ wọ́n náà ọba wọn sóríire wọ́n náà ọba wọn jéèyàn gbogbo ohun tí ń pa ọ́ lẹ́kún yóò dẹ̀yìn yóò dayọ̀ nínú tèmi ṣe ń dùn lónìí tí ìró kẹ pé mo lè dé àyè yìí láyé tí mo sì débẹ̀ ọlọ́run dákun jírí oríire ìjọ kẹwọ́ náà kí wọ́n náà bá wọn dùnnú kọ́ bá wọn dùnnú ayọ̀ wọ́n lá gbogbo orí tí ń bẹ ní àyè yìí tí wọ́n ń sin lọ́hùn tí wọ́n ń pariwo ọlọ́run ọba tẹ́ pé gbogbo ayé náà lọ parí síbí yìí ọlọ́run wọlá wọn ohun tí ń pa ọ́ lẹ́kún tó ń sọkún tó ń rò pé ọ fẹ́ gbé nǹkan jẹ tó ń rò pé ayé ti sú ọ ọlọ́run wọlá yìí dákun sọ́ dìdùnnú fún ọ sọ́ dayọ̀ fún ọ jíwọ́ náà tẹ́gbẹ́ kó tó yẹn jẹ́ni àpèsè inú ayé ọlọ́sẹ́lá níbi Muhammad sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam àmín.